Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí Tiwantiwa Old TV. Kọ́lé Oṣó apá kejì òun la ní ká mú wá fún yín. Ajá balẹ̀ as the hot. Láti lọ wo Kọ́lé Oṣó yìí tẹ́ wá tí ìwé eré yìí. Gbọ́gbọ́n kọ́ sí kọ́mẹ́dì ní láti òkè, láti bẹ̀rẹ̀ dópin. Kọ́lé Oṣó àti bàbá ẹ̀ àti àbúrò ẹ̀ àti Kẹ́mítì. Gbogbo wọn ló ṣe eré gudugudu méjì yàyà mẹ́fà nínú eré yìí. Tí wọ́n bá sọ pé láti ìgbà tí Ìtẹ̀lẹ̀dẹ̀ Àìkàn tó ti ń ṣe eré, mo mọ̀ pé ó máa ń ṣe àwọn eré tó rinlẹ̀. Àmọ́ ṣá eléyìí tó ṣe yìí ó tún léke ńkà. Láti lọ wo Kọ́lé Oṣó, tẹ́ bá ti wá wò tán, ẹ jọ̀wọ́ ẹ padà wá sí comment section yìí kẹ́ wá sọ òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí fún wa níbẹ̀. Àtẹni tẹ́ rò wípé ó ṣe takuntakun nínú eré yìí. Nítorí nínú eré yìí ọkàn bẹ̀rẹ̀ àwọn olórí ni ogun pọ̀. Ogun pọ̀ àbáwọn ní ẹ sáré ogun. Tẹ́ bá ti sáré ogun ẹ ní lógun. Movie yìí dùn ẹ láti lọ wò. Ó tọ́jọ́ mẹ́ta kan tí mo recommend movie bọ̀ǹgbà tí mo rí Kọ́lé Oṣó season 1 yìí, àmì part 1 part 2 yìí mo ní àmọ́ gbọ́dọ̀ fi tó èèyàn olólùfẹ́ wa létí. Ẹ̀yin tẹ́ wá tí wò kẹ́ lọ wò. Kẹ́dẹ̀ wá sọ fún wa. Bẹ́ẹ̀ yín náà ṣe gbádùn ẹ̀ sí àtẹ̀kọ́ tẹ́ bá comment ẹ drop ẹ̀ sí comment section. Ẹ má gbàgbé àti comment kẹ́ like kẹ́ share. Kẹ́dẹ̀ subscribe sí channel yìí láti jẹ ẹ̀bùn pàtàkì nígbà tó bá yá. A ní rí jù báyìí lọ. Ẹ ṣeun, ó dìgbà.